ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ pé ó ń lo fọ́tò ìhòòhò ọmọdé lórí ayélujára lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n ọdún 14 ní ìjìyà rẹ̀. bí oríṣiríṣi ètò bó ṣe gba orí ayélujára kan látọwọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lójú òpó ọlọ́kan-ò-jọ̀kan tí àwọn mìíràn nínú wọn kò sì mọ òfin tó de iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n fi ń pawó sápò ara wọn débi tí wọn yóò tiẹ̀ tẹ̀lé ìlànà tó tọ́. ìjọba ìpínlẹ̀ Èkó ó ti wá kìlọ̀ fún àwọn tí wọ́n ní í ṣe pẹ̀lú lílo ọmọdé. àná òde yìí tí ń ṣe ọjọ́ ajé Monday ọjọ́ kejì oṣù kejì ọdún 2026 yìí ó ní ìjọba Èkó ló mà jáwé ìkìlọ̀ fún àwọn èèyàn tó ń lo ọmọdé lọ́nà àìtọ́ láti fi ṣètò láti dẹ́kun rẹ̀ báyìí. ìjọba rán wọn létí pé ẹ̀wọ̀n ọdún 14 ìní òfin là kalẹ̀ fún ẹni tó bá tẹ ẹ̀tọ́ ọmọ tí ọjọ́ orí rẹ̀ kò tó nǹkan mọ́lẹ̀ nítorí àti pawó sápò. nínú àtẹ̀jáde tó kéde ìkìlọ̀ yìí èyí tí kọmíṣánná fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè Mobọ́lájí Ògúnléndé àti akọ̀wé àjọ tó ń rí sí ìfìyàjẹni lábẹ́lé ìbálòpọ̀ lọ́nà àìtọ́ Títílọlá Favour Adéníyì tó mọ̀ buwọ́lù ó ní wọ́n ti kéde ìkìlọ̀ náà. wọ́n ṣàlàyé pé lábẹ́ òfin Nàìjíríà lára àwọn tí òfin gbọ́dọ̀ dáàbò bò ní àwọn ọmọdé wà. àtẹ̀jáde náà sọ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ lò wọ́n fóun tó tako ààbò àlàáfíà ara àti ọkàn wọn. lílo àwọn ọmọdé fún ohun tó ṣàfihàn ìlòkulò ìbálòpọ̀ tàbí dídá ojú wọn kọ ohun tó lè pa wọ́n lára ó lòdì sí ìlànà rere bẹ́ẹ̀ òun ló sì lòdì sí òfin tó ń de ààbò ọmọdé. lábẹ́ òfin Nàìjíríà ẹnikẹ́ni tó bá ṣe ètò tó jọmọ́ ìbálòpọ̀ fún ọmọdé tó pín síta tàbí tó ta lódìdí láti jèrè níbẹ̀ ó ti hùwà ọ̀daràn. bẹ́ẹ̀ ni àtẹ̀jáde náà bẹ́ẹ̀ ló ṣàlàyé láti yànnàná òfin tó de ìwà tí ìjọba Èkó ń kìlọ̀ rẹ̀ yìí. àtẹ̀jáde náà ka àwọn òfin tó gbé lẹ́sẹ̀ níkọ̀ọ̀kan èjèèjì. ìjọba ìpínlẹ̀ Èkó ní abala 25(1) àti 26 òfin ìpínlẹ̀ Èkó tó wà fún ẹ̀tọ́ àwọn ọmọdé ó má lòdì sí lílo ọmọ nílòkulò. òmíràn ni abala 135 sí 139 àti 141 òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Èkó ti ọdún 2015 nípa híhu ìwà ọ̀daràn nípasẹ̀ ìbálòpọ̀ fún ọmọ kékeré. bákan náà ni abala 23 òfin tó de ìwà ọ̀daràn lórí ayélujára tí wọ́n ṣe ní 2015 ó mà ká lílo àwòrán ọmọdé níhòòhò kún ìwà ọ̀daràn lórí ayélujára àti abala 24 rẹ̀ náà lòdì sí kí èèyàn kó máa dọdẹ lòmíràn lórí ayélujára àti kí èèyàn kó máa fi àbùkù kó máa fi kàn wọ́n. Àdúràgbà Olówó Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú iṣẹ́ lónìí Ọlọ́run bá rèé yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín o àmín.